ọlọ́run ìjọ ìrì. Ará ilé èrò ọ̀nà ẹtúyàyà kẹ́ máa tẹ̀lé mi lọ sí stadium. Ṣé wọ́n fún wọn lówó níbẹ̀ ni? Nǹkan tí wọ́n fẹ́ fún wa níbẹ̀ ó máa ju owó lọ. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe àṣeyọrí, tó bá fẹ́ ìgbéga ayérayé, ojú rere Ọlọ́run, àsìkò ti tó. Kẹ́ máa bọ̀ ní gbọ̀ngàn eré ìdárayá Gymnasium National Stadium Surulere l'Èkó ọjọ́ Jímọ̀ ọjọ́ 5 oṣù keje 2013 láti aago 7 alẹ́ títí di àfẹ̀mọ́júmọ́. Gbogbo ogun tó bá bá yín débẹ̀ kò ní bá yín padà délé ó dájú. Àìlọ́kọ, àìníyàwó, àìrọ́mọbí, àìríjẹ, àìrímu, àlé ìbá, àfàtó, àwáyé mọ́tò àìsàn tó ń dà ọ́ láàmú àti onírúurú ìṣòro tó ń bá ọjà. Olùdáyé aṣẹ̀dá ọ̀run Ọlọ́run alààyè ti ṣetán láti sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ láti ọjọ́ 5 oṣù keje ọdún yìí. Tí ìsọjí náà bá ti wáyé tán, rádíò tó bá wọn fi ọ̀kadà aṣọ́rọ̀ ajé nílẹ̀ yìí mọ̀. Ọlọ́run yìí àti pàṣẹ bẹ́ẹ̀ tó ń dà làbí àti àwọn akọrin ẹ̀mí ńláńlá wọ́n ti wà níkàlẹ̀ níbẹ̀. Wòlíì àgbáyé ni Reverend Babatunde Ayọ̀délé Elijah JP pẹ̀lú àwọn àgbà òjíṣẹ́ Ọlọ́run tí kìí ṣe àbùsí lòdùmarè fẹ́ lò níbẹ̀. Fún ìbéèrè àti àlàyé ẹ pè àwọn òpó wọ̀nyí